olórin yapa wọn bí Sanyẹmọ Dodo bàbá kékeré Ìjàyè àwọn tó múmú ni kò sí tó jẹ́ bẹ́ẹ̀ alónú am. Nígbà tí mo wà ní primary school tí mo ti wà primary 6. báwo lẹ ṣe máa wà ní school tẹ́lẹ̀ máa tún máa kọrin. nígbà tó yá èrò yẹn pọ̀ jù pé ọba àkọjá gbogbo ẹ̀ torí èrò ti pọ̀ jù. kí ló wá ṣẹlẹ̀ báwo kí ló wá fà á tí nǹkan wa tún fi yí. Aláǹgèrè. ohun tí Ifá bá sọ confam Ifá ò ní purọ́ kẹ́yà gbà bẹ́ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run lọ́rùn mi láwọn. ọdún máa ìtàlá yìí ṣe fi ta mi ní kanta. irú kanta wo. o kọrin bú wọn. ẹ̀mọ̀ kan àwọn kan wà tó yẹ pé ó tún ju Aláàjì Ṣẹ́fíù lọ. Aláǹgèrè lẹ́tọ̀ ètò kan ní kúkúrú kan mẹ́rin pọ̀ ẹ̀kúnkún mẹ́niyẹn ní. àṣìṣe bí ẹni ò lára o kájìyà bí ẹni ò níye kan ẹgbẹ́ mi ń kọ́lé ra mọ́tò lójú mi o ọjọ́ orí mi dàgbà mo ń gbó lọ́nà ṣó nígbà tí mo bá dàgbà Ọlọ́run mi o kó tó ní pé wọ́n jẹ ọ̀rọ̀ láyé mi o ẹlẹ́dá mi má máa wò mí níran o. kódà olórin rè ẹjú nǹkan kan lẹ̀ jẹ́ kan gbọ́. àdìo tí lè kẹ́ni bọ́dì palm olóògbójú bàbá egungun àwa ní bàbá wọn bọ́lẹ̀ rí síwájú bẹ́ẹ̀ lọ awuyewuye kéyìn o awuyewuye kéyìn o awuyewuye kéyìn o. èmi ò ríro títí tẹ́ni bọ́dí o bí ó ṣe dáàfẹ́ mi lèmi bá ká kùrùkẹrẹ mi mọ́sálásí ara mi o gbogbo ọwọ́ àdúrà mi tí mò ń tẹ̀ o kìrìrì gbà lọ́wọ́ Ọlọ́run tó dá mi. gbàtẹ́ máàmù Paso àjọ sórí kátà mú ṣe ni. ẹ̀yin àti ta ni. àyè Paso Bíyìbọ́lá Paso. ó ṣe jẹ́ nìyẹn. báwo ló ṣe jẹ́. wọ́n pe máa ń kọ́ ní Àjàní ọmọ Sẹ́íkù. wọ́n máa ń ta. ó ń ta ewé ọ̀la àbí. ìbẹ̀rẹ̀ máa ń wà nínú ọjà Mùṣín. ok. àwọn ẹlẹ́ran wà ń bẹ orí káńtà ẹlẹ́ran a máa ń pọ̀ gan-an. lẹ́ntì ẹ̀ wọ́n láti Ayége wọ́n láti Mùṣín wọ́n láti Òṣòdì. yàtọ̀ sí Paso àwọn wọlé tún jọ ń wà ń bẹ̀ gbọ́n yẹn tó jó lórin. Sọ́nití náà ń wà ń bẹ̀. area commander ni gbogbo Mùṣín. ó ti yé mi. níṣọ́ bó jẹ́ nǹkan tó rọ́gẹ̀dì owó gbádà yìí. bó ṣe ga yẹn. Sọ́nití kẹ̀ Sunday. ó mọ̀ pa ẹ̀. kò mọ̀ pa ẹ̀. ó dàgbà pé mi gan-an. ẹ̀yin gan-an oníṣòkò. mi ò gbà. bọ̀ sọ́n lè yín kò lẹ́gbàá ní kílẹ̀ lọ ṣe lẹ́kọ̀ọ́. ìgbà tí mo rí gbogbo ẹ̀bùn ṣeré náà ni mo ní pé kí n tún. bí gbogbo kí ni ṣe rí kí ló ṣẹlẹ̀. gbogbo situation tẹ́lẹ̀ mi máa yí ó lè sọ pé ẹnìkan ló ń ṣeun kíníkan ló ń ṣeun ogun ìdílé ni o tàbí kíníkan ni o ogun tó sọ ẹyin tí tèmi ló máa ń wà nítorí mi believe pé ẹnìkan ló ń ṣe mí mo ní kíníkan tẹ́pẹ́ bùn ní lọ́dọ̀ Ọlọ́run tí mo lè dó lórí ẹ̀ bóyá nǹkan ló jẹ́ kí n wà lè sìn wọ́n ń pè ní ìmánì. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀ lóhun kan lẹ́yìn oró kọ́ńlá Jésù mo dúró lé Krista pátá ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́ mo dúró lé Krista pátá ayérayé ilẹ̀ mìíràn. orin tí mo kọ yẹn ẹ̀kọ́ ní fújì. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ Jésù. lórí ẹ̀jẹ̀ Jésù o bàbá Kàfáyà. ibẹ̀ gangan nìyẹn torí kò sóní fújì bẹ́ẹ̀ ṣe máa kọni tó tẹ̀ ní forúkọ ọmọ yìí sí. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ Jésù Mọ́kọ́láni. torí ilẹ̀ mìíràn ń yẹ ọrìn ni. torí ilẹ̀ mìíràn ni ìyanrìn máa ní ọba ìkọ́bọ̀ yẹn. ọkọ ọbọ̀ rúbà. mo tún ti dóde àdìo mo tún ti dóde o àdìo mi mọ́rùfù mo tún ti dóde o òde orin yà ó yọ sí ọ mo tún ti dóde o
Adio Mọ̀rúfù mọ́ tọ́lá ní àbákáfáyà mi yọ̀ sí ọ o. Ọmọ tọ́lá ní mi Adio àbákáfáyà tó mi tó ń bọ̀. Ohun tí Ifá bá sọ confam. Ifá ò ní kúrọ́ kẹyà gbà bẹ́ẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run lọ́rùn mi láwọn. Now báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe fújì. Abẹ́òkúta lẹ ti bẹ̀rẹ̀. Abẹ́òkúta ni. Nígbà wo? Nígbà tí mo wà ní primary school tí mo ti wà primary 6. Báwo lẹ ṣe máa wà ní school tẹ́lẹ̀ máa tún máa kọrin. Àmọ́ ojú ọmọ nǹkan tó stubborn ni. Ok yà pátá. Mi ò mọ̀wé mi ò mọ̀jú kí n máa kọrin lọ. Akọ̀wọ̀n alẹ́ ògùrọ̀ ọjọ́ kan ni ní Ṣàbọ̀. Ó wá ku ọ̀túnla ká ṣe ọdún. Máyọ̀ wá sọ wípé SK wo ló máa ń pè. Ó popular gan time yẹn ní Nepa road. Wá ní ṣé o lè kọrin kàn gbanisẹ́ fún ẹ? Mo ní mo lè kọrin náà. Ó ṣe pò nínú iṣẹ́ nìyẹn. Béèrè. Ó bá gbanisẹ́ nígbà tó díjọ́ yẹn. Bá lọ pe àwọn onílù. Mo pa onílù wọn pé alápátí ní kọ́ ni fọ́ọ̀sì onílù mi. Kò ń ṣe káyọ̀dé ni fọ́ọ̀sì onílù. No. Ògúnjẹ́ lílì. Ògúnjẹ́ lílì. Ló ń pè wọ́n. Kò ṣiṣẹ́ orin mọ́sìn ó ti jẹ baálé ibì kan lókè odò. Òní fọ́ọ̀sì onílù mi. Ó ti di baálé mi. Ẹ̀gbọ́n mi ni bọ̀dá jẹ́lì. Mo lọ pè wọ́n nìyẹn. Mo ní kí n kò sí wàhálà pé ṣé mi ojú òní tì mí tí wàá kọrin mo ojú òní tì mí. Pé ìdíjọ́ ọdún tún náà wẹ̀ nìyẹn. Mo ẹ̀ torin iṣẹ́ nìyẹn. In fact olótù. Lẹ bá bẹ̀rẹ̀. Bọ̀tẹ́ dúró nígbà tẹ́ ń sọ yìí àwọn olórin wo lẹ́yìn náà gbọ́ tó wà l'Abẹ́òkúta. Olórin yapa. Wọ́n bí Sanyimọ́ Dodo. Tàgó kò kọ́ nìyẹn. Bàbá kékeré Ìjàyè. Lanzana. Mọ́ṣúdì ní Ṣódẹ̀kẹ́. Àwọn tó wà gbà ẹni àti Kẹ́múyẹ́ Ramoni. Bọ̀tẹ́ ti sọ fún mi rí pé àpàlà ní Kẹ́múyẹ́ ńkọ́ náà. Kẹ́múyẹ́ Ramoni ńkọ́. Bàbá o ká nípa fújì oṣùwájú ọkọ̀ fújì wọ́n ń gbére fún Àyìnlá Ọmọwúrà ni o. Wọ́n ti ń kọ fújì sí i. Nígbà yẹn ńkọ́. Nígbà yẹn fújì náà kọ. After àná padà sẹ́yìn Àyìnlá Ọmọwúrà. Ṣé nígbà tí mo sọ yìí mo ti sọ ní program tó kọjá Ọlọ́run ló ń gbé ọ̀gá ẹnìkan wà tó yẹ pé ó tún ju Alhaji Sefiu lọ Mẹ́múdù Àdìó àgọ́ba ló wà ó tún pẹ́ ẹnìkan ní ẹni yó Isiaka ẹni yó. Yes mo mú ni kẹ mo mú ni kò sí tó jẹ bẹ́ẹ̀ I don't know am. You don't know am? I don't know am. Làdùnmá mo ti sọ fún yín pé nǹkan ṣe yẹn kò mọ nǹkan tó ń ṣe nítorí pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n jẹ sọ tó ń sọ yẹn. Àwọn bọ́ọ̀rà agbọ́ wọn lójijì kò sí ní ọmọ ìdíṣẹ́ yẹn. Mọ́ra wo? Wọ́n rúfún ẹbí wọ́n sí ní ọmọ. Inú àgbélé bàbá ẹ̀ bọ́lọ́mọ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo fámìlì wọn èmi ni mo kọrin kò mọ fún wọn. Sefiu wà lágọ̀ọ́bà. Kí ló adé tẹ̀ dárúkọ ẹ̀? Mo ní lágọ̀ọ́bà ẹni sọ pé ń gbà yẹn àwọn tẹ́mi mọ gbà yẹn ni mo ń gbọ́. Ní táìmù yẹn. Ṣé n pamari sísì náà? Mo gbọ́ àwọn Mẹ́múdù yẹn ló ń rìn gan. Nígbà yẹn. Àwọn gbọ̀ngàn ló ń rìn ní táìmù tí mo sọ yìí. Àwọn bàbá kékeré Ìjàyè. Bonanza ńkọ́ Ìjìrẹ́ Bonanza. Tó a lè kọ́lọ̀ fọrùn kẹ́wọ̀n àwọn wà gbà yẹn tí iná ń jó gan. Iná ń jó. Gbà yẹn. Ìjìrẹ́ Bonanza. Yes torí Barrister Life ni wọ́n máa ń lò. Manchester ńkọ́. Ọ̀gá nìyẹn kọ́lọ̀ fọrùn káwọn náà. Ṣẹ́ni bẹ́ẹ̀ mi gan ti wọnú ẹ̀yàn ní fújì gan báyìí. Ó kọjá bẹ́ẹ̀ Ọlọ́run ní padà ká yẹ. Àmì bàbá now ìgbà tẹ wá bẹ̀rẹ̀ láti primary 6 yẹn ìgbà yẹn kò lè jẹ́ gbà yẹn náà lẹ bẹ̀rẹ̀ gangan gẹ́gẹ́ bí olórin o. Ìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ nígbà tó yá èrò yẹn pọ̀ jù pé wọ́n bá àkọjá gbogbo bẹ̀rẹ̀ torí èrò ti pọ̀ jù wọ́n fọ́ sí àfọ́ gbogbo ẹ̀. Lọ́jọ́ tẹ̀ ń play. Èrò pọ̀ jù ní pé mọ̀rúfú kan tó ń gbọ́ tó yá mo á gorí ṣíà mo bẹ̀rẹ̀ sí kọrin kí ni wọ́n á dùn mọ́ fáǹsì mi nú gan mi ti jẹ mọ̀rúfú ibi gbà yẹn. Kí lẹ̀ ń jẹ́ gbà yẹn? Mọ̀rúfú wa di o ni mo jẹ́ gbà yẹn. Nígbà táwọn pàdé mi rí pé pàdé àwọn ní talent tó yẹ àfikún support ẹ̀ àwọn ẹ̀bẹ̀ ti support mi. Ìjẹ́pẹ́ ní ọdún báyìí wọ́n gba irinṣẹ́ máa kọrin ṣáàrì láti bẹ̀ mo ti bẹ̀ ti gbòde wọ́n ti pariwo mọ̀rúfú àti gbà yẹn mo ti bẹ̀rẹ̀ going to 40 years. Going to 40 years. 30 bẹ̀rẹ̀. Yes. Okay now ìgbà tẹ wà ní school yẹn tágbà pé gbà yẹn lẹ ti wá bẹ̀rẹ̀ ìgbà ó lè wá ní báǹdì gangan.
ìgbà tí mo sọ iná mo ti ní báyìí nígbà tí mo ti pẹ̀gbọ́n yẹn mọ́ra. ẹ̀dùn ṣó possible kọ́ ọmọ primary 6 ní báǹdì ni. ó possible àwọn kónkóló ṣanko àwọn ṣanko yẹn ọmú wọ lọ studio ṣẹ́rí now tẹ́ bá ní primary 6 lẹ ti bẹ̀rẹ̀ orin ṣé primary 6 yẹn náà lẹ ti ní báǹdì ni. mo nígbà yẹn lọ́dún tẹ̀lé mi kiri ó kọjá abẹ́sẹ̀ àwọn sẹ́ẹ̀tì nígbà yẹn àwọn olóòdì akeem àwọn bọ̀dájẹ́ lílì ọ̀tọ̀ àwọn tó jù mí lọ ló tẹ̀lé mi especially nínú àdúgbò mi yẹn àwọn Wàsíù alẹ́ Òkèbódè eré àyẹ̀mọ̀ gbódàgbà torí bàbá tó bí ìyá mi ló ń kọrin nídìílé bàbá mi bàbá inú rẹ̀ tọ́ mi dàgbà. irú oníwòde bàbá yẹn ń kọ. ege náà pè wọ́n máa ń dégè. ok alákẹ́ náà máa ń ṣe eré fún àwọn olóyè ńláńlá lu Ẹ̀gbá. ege. tó yẹ pé wọ́n máa ń kí ìpòrí máa pọ̀ èèyàn. ẹ̀yin ò mọ yẹn. mi ò mọ yẹn o. mege. mi ò mege o. bọ̀tẹ́ mọ fújì. fújì lèmi gbé gbà. bàbá yẹn kẹ́ni ìyá mi kọ́ ló bí láyé lọ́rùn. wow. ló fi gbà mí mọ́ra. kò bí méjì. so ẹ wá dá báǹdì lẹ̀. báwo ni báǹdì yẹn ṣe wá ń tẹ̀síwájú. ó tẹ̀síwájú gan-an. pé Abẹ́òkúta yìí gan-an tí máa ń bọ̀ gan-an rò pé kábíyèsí Ọlọ́run. lábẹ́òkúta yìí. mo ní sọ̀rọ̀ ẹ̀gbọ́n àwọn tó mọ̀ gbà yẹn mọ̀ sọ. tẹ bá ń bọ̀ báwo. tí máa ń bọ̀ bíi pé full loss ni. tí máa ń bọ̀ full loss ni. full house báwo. pé Roma tẹ̀lé mi ni. ok full house. full house. bàtẹ ní ọ̀sẹ̀ mo rò pé ẹ̀ṣin lẹ̀ ń sọ ni. full house. full house. pé mọ̀ọ́dún fún bọ́ o. ọ̀n jata de. ọ̀n ṣẹ́ẹ̀kì ẹ̀. ok ìgbà tí a bẹ̀rẹ̀ sí tó òkìkí yẹn bẹ̀rẹ̀ sí dé aláwọn olórin kan náà tẹ̀ tún gbórúkọ wọn náà. aláìṣẹ́ fi mú gbórúkọ wọn gan kọ̀rọ̀kọ̀rọ̀ gbèsà ṣẹ́ni pé àwọn fans máa ń dá wọn kọ́lẹ̀ táìmù kan tẹ́ máa ta aláìṣẹ́ fi ta mí ní kanta àwọn fans náà ni. irú kanta wo. àmọ̀kọ́ àwọn kan wà tó yẹ pé wọ́n náwó fún wọn lè máa náwó fún mi náà. ok àwọn ló sọ pé má gbà fún má ṣe gbà má ṣàwò gbà pé má gbà pọ̀ ga ẹni má gbà fún kí ni kan gbà wò àwọn tó náwó fún wọn náà náwó fún mi náà. ok ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ lọ́dún kan àwọn èèyàn náà náwó fún aláìṣẹ́ fi náà náwó fún wọn wá ní kata pẹ̀lú aláìṣẹ́ fi àwọn èèyàn ló wá bẹ́ mi. ok wọ́n máa tẹ pósítà máa ṣe gbẹ ọ sáà ń gbé mi gún alájẹ pé adúpẹ́ Ọlọ́run pé lẹ́nìí ọ̀rẹ́ ni wá. ok àwọn èèyàn ò náwó fún ṣẹ̀fímọ̀ wá bẹ́yìn wọ́n fẹ́ lu ẹ̀yìn láti kanta alájì. ṣé kẹ́ bẹ́yìn kọrin bú wọn ṣá. o kọrin bú wọn o kọrin bú wọn mi lè kúrò gbèsè mo lè ti. ẹ ti change ẹ ti di bọ́ọ̀nì again mo ti apologize. ẹ̀dùn ṣé àwọn èèyàn náà ló ní kẹ́ kọrin bú wọn ni. àwọn ni máàlù kan wà ó pè ní father instruction ó ti kú sí i. instruction. ngongo ló máa ń gbé mi kiri àtẹ pósítà á máa fi káàkó alájí gbogbo sẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀. ok ọlọ́túbọ̀ tì mí gbogbo gbà ẹ́. bọ̀sá ibi tó rí máa dé. adébẹ̀. Alangere lẹ́tọ̀ ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀. kókóró ṣe fíìmù alájí lè dáhùn wọ́n ṣe rẹ́kọ̀dù wọ́n fi bú mi tán ni kákan máa pariwo ká máa lọ go kankan là ń wí akọrin tó dùn ló lọ́gbọ̀n. akọrin tó dùn tó mọ́gbọ́n lórí lẹ́nu aláwo ṣe fi òlẹ̀ o ti gbọ́ aláwo ìkọ́ o ta ló sọ pé kò sí ẹ̀wọ̀n òkè fọ́ọ̀sì tèmi bí ká pariwo ni fọ́ọ̀sì tèmi lọ sókè. ok bí ẹ̀bùn tèmi dẹni wà nísìn ó ti lọlẹ̀ ẹ̀jẹ̀ ọmọdé nìyẹn ẹ̀rúbó mi ṣe rí sí. báwo lẹ́yìn ṣe mọ̀ bẹ́yìn ni ṣẹ̀fíù bá wí. ẹ fi yẹn lẹ̀. ẹ ká máa kọrin tó pé kí ni. ká máa lọgun ká máa pariwo. kéèyàn máa pariwo ká máa lọgun. ó dúpẹ́ pé alájọ ọ̀hún láti wájọ rẹ̀ sí torí pé kò sí nǹkan tí màá ṣe tí ò ní dá sí. ẹ̀dùn ṣé wọ́n tì yín lù wọ́n ni àbẹ́yìn lẹ tira yín. àwọn fáǹsì ni bí àwọn Chelsea Liverpool kíní kan ṣe wà bẹ́ẹ̀ ni àwọn fáǹsì onífújì ṣe wà. ẹ̀bọ̀ táwọn fáǹsì lè Chelsea ẹ̀ ń kàn máa ń bára wọn jà sọ máa lọ báwọn pléyà gangan pé nǹkan báyìí nìkan ṣe ni. ẹ mọ̀ pé irú Chelsea sí àti Arsenal táwọn fáǹsì wọn bá ń wo bọ́ọ̀lù. bẹ́ẹ̀ni wọ́n máa ń ta tẹ́tẹ́ gan ni wọ́n máa ń lura wọn lùkúlù. ẹ̀bọ̀ táwọn tẹ̀ ń torí ẹ̀jà wọn ò rí yín ṣé báwọn eléyìí àwọn fáǹsì onífújì ẹ̀ ṣáà máa rí wọn. a máa rí wọn àwọn gbọ́dọ̀ gba àkínúṣe fẹ́ dọ̀lù ara ẹ̀. wọlé agodo lè ní o akọjá ewé wa màrè o ìbànú bí mu wọn mọ o
akọjá ewé wa màrè o. Ìbà Àyìndé Barrister o, akọjá ewé wa màrè o. Ìbà Lákọ̀lì tí kébé, akọjá ewé wa màrè o. Ìbà Tàlà Sówé sẹ́ o, akọjá ewé wa màrè o. Ìbà Kọ́ní mi ṣìnà ewé ńlá, akọjá ewé wa màrè. Akọjá ewé mi ta ló sọ pé kí n máa jà, akọjá ewé mi o. Ta ló sọ pé kí n máa jà, Tọ́lá ní Mọ̀rúfù gàràjé. ló gbẹ̀yìn dé Gateway Bank ń ṣàpọ̀n tẹ bẹ̀rẹ̀ sí play lẹ́yìn ibẹ̀ ṣe rántí ìgbà yẹn. Mo rántí náà lójó gbàrà. Ìgbà yẹn ni mo ti ń wò yín ìyẹn ti fẹ́ tó bí 30 years. Yes, ibi tí Access Bank wà gangan. Ẹ̀yìn ibẹ̀. Ibẹ̀ gangan orí ibẹ̀ gangan. Gateway Bank wà níwájú. Ẹ̀yìn ibẹ̀ báyìí ni ẹ máa ń play. Access Bank lójó gbàrà ń bẹ̀rẹ̀ àti máa ń play. Báwo lẹ ṣe discover bẹ̀yẹn báwo ni bẹ̀yẹn ṣe bẹ̀rẹ̀ ìtàn bẹ̀yẹn mo fẹ́ ṣe mọ̀ bí gbà yẹn ẹ̀yin ò mọ̀ mí o èmi kéré àwa ń gbé imọ́ èmi á wá fẹsẹ̀ rìn wá ajẹ́rìí ni mí o bọ̀ mí lè ṣe kí n má gbọ́ fújì èmi á fẹsẹ̀ rìn wá lọ́wọ́ ọ̀rọ̀ ilẹ̀ bíi 7 tó bá di 9:30 èrò máa ń pọ̀ gan-an èrò máa ń pọ̀ every Sunday kí ló mú idea ibẹ̀ alẹ́ kí lẹ pé gbà yẹn náà ṣé kò ń ṣe Your See Your Night kí ló mú idea yẹn wá. Bó ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ torí pé ibi tí mo ti máa ń play tẹ́lẹ̀tẹ́lẹ̀ sharp corner nísàlẹ̀ gbẹ̀yìn. Sharp corner ṣé tó wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn. ó wà inú òhòrò báyìí ló wà. àbí grammar school. Grammar school. ilé kékeré kan báyìí. tí ẹnu ọ̀nà ẹ̀ ṣe orí dẹ́kin orí tá a máa ń play lórí dẹ́kin. ok èrò bẹ́ẹ̀ ti máa ń pọ̀ jù. ó yà tún wá bọ́ sí central minute. nísàlẹ̀ gbẹ̀yìn. mo tó tún fa ń bẹ̀ ilé aṣẹ́wó. àwọn àdìpọ̀ àwọn èrò yẹn ń pọ̀ gan-an. ti pọ̀. àṣẹ shift sí i. now ìgbà tẹ́yìn wà ní ìsàlẹ̀ gbè yẹn àwọn olórin míì wo ló tún gbá jọ́ǹpù láwọn òbò lábẹ́òkúta yìí. gbogbo Alhaji Sefi máa ń play kòtò síbẹ̀ kòtò wẹ́ẹ̀sì ń tẹ̀mí. nígbà yẹn but ìgbà tó yẹ shift sí Sunday. Yeah. ok ṣé ti Your See Your yẹn ni Sunday. ti ìsàlẹ̀ gbè ń lé àwọn ilé ńlá ní Wednesday. ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ ti ń fọmọ kan tó ń jẹ́ kùnú tó dúdú báyìí. ló máa ń jẹ́ sórí ilẹ̀ báyìí. wọ́n á fa àtijọ́ Sunday yẹn báwo nìyẹn ṣe bẹ̀rẹ̀. Your See Your yẹn bóyá ìbẹ̀rẹ̀ ni pé arípẹ́rù yẹn ti ń pọ̀ jù pé gbogbo ibi tí mò ń play ò gbà á mọ́ la ṣe lọ sí ìṣàpọ̀n lójú ọgbà. báwo lẹ ṣe wá ń kóòpù lójú ọgbàrá yẹn àwọn èèyàn máa ń jà. kò tó ṣe rẹ̀ pé ìròyìn pọ̀ lórí pé wọ́n láti rí ibà sí ìta Slash FM lọ sórí ìdán rẹ. bẹ́ẹ̀ni àwọn èèyàn alágbára ló ń déwájú mi. bẹ́ẹ̀ni nítorí gbé pọ̀ dé. bẹ́ẹ̀ni ẹ ń lo stage gan gbà yẹn. stage kẹ. torí mo náà tilẹ̀ ńlẹ̀lẹ̀ máa ń ṣẹ́ẹ̀tì sí. ẹ lè mọ pé mo bóun tí mo sọ yẹn. ọ̀rọ̀ yìí ti fẹ́ẹ̀ tó bí 28 years. ẹ wá ń ṣe yẹn ẹ ń ṣe. láti bẹ̀rẹ̀ lọ a máa ń lọ promotion. láti bẹ̀rẹ̀ lọ tí wọ́n á pè mí pé promotion ya a máa ń play ní Gateway Hotel a máa ń play ní cultural center. ọdún àmọ́ promoter tó máa wá. pé wọ́n la fẹ́. àwọn èrò yẹn ló máa ń convince wọn pé táwọn bá kó lé wọ́bọ̀ lórí ọmọ ní short. ẹ̀sìn máa ń bá mi lọ promote. ẹ kí ló wá ṣẹlẹ̀ báwo kí ló wá fà á tí nǹkan wa tún fi yí. ìjọba ni. ìjọba báwo. pàṣẹ kó táwa tó time kan kó lórí torí ẹ̀mú ni. láti máa play báyìí tó kọ́ máa dé lójijì ló jẹun sójà ló jẹun ọlọ́pàá láti bẹ̀ kó pé ó lè ràn lọ sọ́gbà wọ́n máa lọ mú yàn. àmì nǹkan tó máa ń ṣe nígbà tí ló bá ti pọ̀ jù mélòó lèmi fẹ́ rí. a máa play tọ́jọ́ kejì lọ́wọ́ gbọ́ pé wọ́n rí ipò wọ́n ṣe gbà wọ́n ṣe àwọn ogun kí wọ́n ti wá ń. ó ti pọ̀ mo ṣe gba Agége lọ nìyẹn. lẹ́kọ̀ọ́ lẹ́gbà Agége lẹ́kọ̀ọ́ dé sí. Agége ni mo dé sí o ní Fàkọjà yìí máa ń play pẹ́ sinimá ní máa tọ́ lọ Idris. lọ́bí Idris Karube Adébísí àwọn tájọ́ ń fa Agége nìyẹn nígbà yẹn. àwọn tó bẹ́ẹ̀. àkílódé. Asonto náà pè mí Láyégé. ẹ̀yin l'Asonto. èmi ni láta Agége mo gbó sòdì lọ. máa tọ́ MC jọ wa ni. president national lẹ́ni. ní ìsìn. bọ́bọ́ kó wà ń bẹ̀ Ajagbébọn boy. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n Austin. Ọlọ́runfọ̀rùnkẹ́ pàdé mi nìyẹn. ṣé Austin. yes. ok lóṣòdì yẹn. mo play the best film mo play impressive mo play Cinderella lókè Òṣòdì. gbogbo bẹ́ẹ̀ náà MC máa ń wá.
gbọ́n bọ́lá bọ́bọ́ kan àwọn pè ní Joskadi nínú Òṣòdì yẹn. Joskadi abárajà gan-an. kí ló fàjà. torí nígbà tí Joskadi tó ń jẹ́ yẹn ló ń mú èmi náà jẹ́. ok. ẹjọ́ ń dùn mí jà tó yẹ pé máa ní kọ́ máa lu mi tá máa nọra jágàjàgbà ṣe wá léṣe. lórí Joskadi. ìgbà tó yà mo tó ṣí lọ mo ṣe. ìgbà tí a dé mo ṣe ọwọ́ àwọn olè dé sí. àwọn Alábí ẹgbẹ́ rẹ̀ Mọ̀rúfú Ológun Dúdú. nígbà yẹn ọkùnrin ọbọ kan ní orin Lákàtàbú ó ti kún sí olórin lòun náà. mo kàn lọ sókè Chicago ni Paso wà Mushin mi Paso ní Mushin ní Paso wà Mushin náà láti pàdé òkè Chicago náà láti pàdé. gbàtí mo débẹ̀ àwọn eléré tó ń play mbẹ̀ mọ̀sán aṣáájú kò máa wọ̀ ọjọ́ kan mo gba báyìí bàbá tó níbẹ̀ Túndé Oníkòyí kọ́lọ̀ fọ́nrún kan náà wọn náà ọ̀nláìkọ́ ọmọ yìí mo ní gbàrú mo ti wá bóyá fún mi jọkùn ń bẹ̀ nìyẹn mo bẹ̀rẹ̀ sí play lókè Chicago nìyẹn. nígbà yẹn. ọjọ́ wo lẹ́yìn máa ń play. Wednesday. ok bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí play lókè Chicago nìyẹn. yes èmi Sanity ọkùnrin ọbẹ̀ kan náà yọ sí yọ. níbẹ̀ yẹn náà ọkùnrin náà ti kú ẹ gbó àti gbógera yìí ibẹ̀ ni Àtàwéwẹ̀ ti wá bá wa ó kàn wá láti Kòròdú. Ṣínà Àkànní ń kọ́. ọ̀gá mi nìyẹn tí wàá lè. Ságége làwọn náà àbí làwọn wà ń gbà yẹn. Mushin ni. ẹ bá wọn Mushin ni. mo bá Mushin ni. bọ́ tó wọn yín fẹ́ ju òun Ṣínà Àkànní. ẹyẹ mo tún dọ́gbọ́n ṣiṣẹ́ lẹ́yìn wọn. ok bíi. pípẹ́ kó jẹ́ mẹ́ńtọ̀ yìí. ok kí lẹ ṣe lẹ́yìn Ṣínà Àkànní. mo ṣe kankan lẹ́yìn wọn mo kàn láìkì wọn wọ́n lè jẹ́ mẹ́ńtọ̀ mi. ok torí òun yín náà fẹ́ papọ̀ ńgbà tí mo kọ́ ṣe. kò síbi tó máa play èmi máa kọ́ bẹ̀rẹ̀ eré tó máa tún lọ èmi náà tó máa kọrin. kí lẹ rí lára Ṣínà Àkànní. kò láìkì wọn ni òṣèré tí mo láìkì yàtọ̀ tó Ṣínà Àkànní. bẹ́ẹ̀ ni. dísìn. bàbá ìdírí ọ̀gá mi ni o. wọ́n fẹ́ wọ́n fẹ́ o. ṣúgà sọ fún wọn kó má fẹ́ kó má fẹ́ o. ẹ má fi kéwéké ẹ má fi parí gẹ́gẹ́ o. ẹ má fi mọ́ra wẹ́ ní kọ̀ọ̀kan ẹ má fi mọ́ra wẹ́ ní kọ̀ọ̀kan. kìtá ni ẹ̀ ń rí fáàsì pẹ́rù ńgbà yẹn. yóò rí fáàsì mo ń kọrin ni. ẹ máa lẹ́yìn dẹ́n fún mi. mo kọrin ni ìgbà yìí. nọ́mbà yín kí n yọ̀ǹda yín mọ́ra. ó sẹ́mu o. ok 68 96 00 74. ó sẹ́mu o. 68 96 00 74. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.